Gbogbo èèyàn wá ẹ súnmọ́ bí àṣírí ti tú àṣírí bá Gani Adams ti tú àṣírí ti tú máa wò ó pé kí ló wá dé, kí ni olóyè Sunday Igboho gbà lọ́wọ́ Ìbà Gani Adams tó fi di pé wọ́n ń gbógun ti olóyè Sunday Igboho, gbogbo ẹgbẹ́ OPC, àwọn àgbàlagbà nínú OPC tí wọ́n fi ń dúàgì tó ń búlì olóyè Sunday Igboho lórí security ìwẹ̀kùn security network. Ẹ wò ó gbẹnu tán aṣíwájú nínú OPC tí ẹ̀ka Ìbàdàn ẹ wò ó ti jáde, ó ti tú àṣírí, ó tẹnu bọ̀rọ̀ ohun tó wà láàrin Ìbà Gani Adams pẹ̀lú president Bọ́lá Ahmed Tinubu tó fi di pé tó bá fa gbùgbùrú fagbó dórí olóyè Sunday Igboho, gbogbo ẹ̀ pátá ni olórí OPC ní ẹ̀ka ti Ìbàdàn ní wọ́n ti tú gbogbo àṣírí yẹn, wọ́n tú pẹ́rẹ́pẹ́ ọ̀rọ̀ sílẹ̀. Ẹ bá mi ṣíà fídíò yìí kẹjẹ́ ká jọ gbọ́ àṣírí yẹn, ó lágbára, ó gbẹnu tán ó yá lókè lọ́hùn. Àṣírí ti tú o, àṣeyìnbá àṣewọ̀n ọ̀gbà ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n wá tún wò pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àwọn ò ní máa ṣiṣẹ́ fún Tinubu, wọn à ní rọmọ Yorùbá kankan lọ́wọ́ lókè, àfẹnitọ́ bá forí balẹ̀ fáwọn tó ń gbà àwọn olóyè Sunday Igboho tó jáde tí ń ṣe gbogbo ẹ̀, wọ́n wò pé ẹnìkan tó tún jáde, gbogbo ayé wa gbọ́ àṣírí ó yẹ ṣẹlẹ̀. Ẹgbẹ́ OPC Gani Adams. Èmi ni mo lead the OPC Gani Adams faction ní Ọ̀yọ́ State as a state coordinator for the 8 years. Lẹ́yìn tí kò sí ẹnikẹ́ni tó lórú ọdún yẹn rí látìgbà tí OPC Gani Adams tó ti ń function ní Ọ̀yọ́ State yìí, ẹni tó lò jù ló lo ọdún 5 bẹ́ẹ̀ tó gbé ní fọ́nà tó mo lo ọdún 8 ó lé díẹ̀. Àkídẹ̀ ló fà á tí mo fi kúrò níbẹ̀, torí tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólúkù. Mo gbọ́dọ̀ ṣàlàyé ohun tí mo ṣe kúrò níbẹ̀. Àkọ́kọ́ ní 2023 during the general election tí wọ́n ń ṣe ètò ìdìbò ààrẹ, ó ní irọ́ kan tí kò jọ mọ́ tèmi ni wọ́n pa láti national body, léyìí tí Ìbà ààrẹ Gani Adams tí ó pè mí pé àwọn èèyàn sọ fún àwọn pé mo gba Land-Cruiser Jeep lọ́wọ́ Tinubu, bẹ́ẹ̀ ni mo dẹ̀ gba 55 million naira. Ó ní níbo nìyẹn ti ṣẹlẹ̀, wọ́n ní Tinubu rányàn sí mi ní Ọ̀yọ́ State, ó gbé Land-Cruiser Jeep wá, ó dẹ̀ fi 55 million naira lé. Ìtí wọ́n kọ́ sọ fún wọn ni pé so possible kí Tinubu fi Èkó sílẹ̀, ó má rí ẹ̀yin tí ẹ jẹ́ president ìwà nígbà náà gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́, ó wá máa bọ̀ wá bá èmi state chairman ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo ní irọ́ tó jọ mọ́ irọ́ tí ò papọ̀ rárá ni, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Lẹ́yìn ọ̀rọ̀ tẹ́mi àti wọ́n sọ lórí fóònù, wọ́n ní kí n rí pé mo wá sí meeting níjọ́ Tuesday. Not only me, the state coordinator Ọ̀ṣun state, Comrade Adédèjì Aládé Ṣàwẹ̀, àwa méjèèjì ni wọ́n jọ fi ẹ̀sùn yẹn kàn. Ìgbà tó dẹ̀ di Tuesday yẹn, so mo lọ bí a ṣe máa ń lọ every blessed Tuesday ni a máa ń wà ní Èkó fún national meeting. We call it NCC meeting, National Coordinating Council meeting. So every blessed Tuesday ni mo máa ń wà níbẹ̀, and not only me, including my secretary and gbogbo àwọn state yòókù náà bí a ṣe jọ máa ń pàdé níbẹ̀ nìyẹn. So ìgbà tí máa débẹ̀, wọ́n ti arrange ìbúra sílẹ̀ wípé tí a wá búra, mo dẹ̀ búra, ẹnìkejì mi náà tí wọ́n àlejò náà state coordinator Ọ̀ṣun state Aládé Ṣàwẹ̀, òun náà búra. Ìgbàgbọ́ mi ni pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá, ìbúra la fi máa ń díwọ̀n àwọn àbèṣe láàrin ẹgbẹ́. Gẹ́gẹ́ bí ohun tí èmi gan tí mo nígbàgbọ́ tí a bá lẹ́nu ààrẹ Gani Adams gbà náà ni pé ẹni tí ó bá ti lè búra wípé nǹkan bá ò ṣe o tàbí ò ṣe o, ó kú òun ó ku ìbúra. Àní mo búra, ẹnìkejì mi náà tó jẹ́ Aládé Ṣàwẹ̀ state coordinator Ọ̀ṣun, òun náà búra. Wọ́n á rí pé lẹ́yìn ìbúra yẹn, ọ̀rọ̀ yẹn wọ́n tún yìí repeat ẹ̀, wọ́n pe àwọn executive lọ́yọ̀ state bí wọ́n ní ṣé wọ́n gbọ́ nǹkan àwọn ṣe, àwọn ẹ̀sọ́ gbọ́dọ̀ àwọn ṣe kankan, wọ́n ní wọ́n gbọ́ lọ́wọ́ Tinubu. Àbí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí today, tí mo bá yín sọ̀rọ̀ yìí, mi ò tí ì fojúkojú pẹ̀lú Tinubu, mi ò mọ bí tí Tinubu gbé, lẹ́yìn kí n rí lórí Facebook àbí lórí tẹlifíṣàn bí tí mo ti máa rí Tinubu nìyẹn. And then àsìkò gbádùn mo mọ̀ yìí pé Tinubu àti ààrẹ Gani Adams wọn ò sí ní good rapport. So
èyí tẹ́mi gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí mò ń ṣe ó ní pé ọ̀tá ọ̀gá mi by then ọ̀tá tèmi náà ni so ọ̀gá mi ò ní mọ̀ báyàn ṣe kí n máa sọ pé mo fẹ́ lọ bá ṣe irú àwọn tó wà báyọ̀ state ní tí wọ́n jẹ́ mẹ́mbà wa tí wọ́n wà fẹ́ ṣiṣẹ́ fún APC nígbà náà mo sọ fún wọn wípé kọ́ mọ̀ fi ọ̀rọ̀ ẹ kó bá mi o torí ọ̀dà tó wá ní wípé látọ̀lọ́ Gani Adams ní pé ẹnìkan kan wá a ò gbọ́dọ̀ ní ohunkóhun ṣe pẹ̀lú tó jọ mọ́ ẹgbẹ́ APC by then dẹ̀tẹ̀ tó rú mi lójú mẹ́ ni pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbúra tí àwọn èèyàn ọ̀tọ̀kùlùlù dẹ̀ dá sí because mo ní láti gbọ́dọ̀ sọ fún àwọn èèyàn mo sọ fún ẹni tó jọ mọ́ PA late Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Lámídì bàbá Lámídì Adéyẹmí wọ́n pe Ààrẹ Gani Adams wípé àwọn ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ní mo lẹ́dà ti búra wípé ibi tá a tún ti lè búra wà ní Ọ̀yọ́ sáwọn náà lè wá wọn làwọn ní ìdíyẹn táwọn èèyàn sọ báwọn làwọn ti gbọ́ mú pé gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ tẹ́ bá ń gbọ́rọ̀ ẹ gbọ́dọ̀ ṣèwádìí ẹ̀ wọ́n ní wádìí gbogbo dájú bí ètò ṣe òtítọ́ mú lẹ́yìn ìgbà náà mo tún lọ bá kábíyèsí Olúgbọ́n ní Ògbómọ̀ṣọ́ àwọn náà tún pe Ààrẹ Gani Adams ní life lójú mi pé ọmọ báyìí wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ sọ báyìí pé irọ́ ni o àwọn làwọn coordinate tó jọ mọ́ APC ní gbogbo throughout the South West àwọn tó bá tí Tinubu bá yìí sọ̀wọ́ fẹ́ nìkan àwọn máa mọ̀ sí pé kò sí ní tó jọ mọ́ ọ̀rọ̀ Olúmọ orúkọ tẹ̀ sí nínú list àwọn òtí ẹ̀gbọ́n tó tẹ̀ gbọ́ pé sọ òró tó jìnnà sí òótọ́ ni tẹ̀tọ̀ kan yet mo rí pé kíní yẹn ìwà lọ́pọ̀ wọn ni mo ṣe pinnu láti pé àwọn Yorùbá ní bí apá ọ̀bá ṣe sọ ìyá fà lérí mo wò pé irú ẹgbẹ́ tí mo ń ṣe tí olórí ẹgbẹ́ tí mo ti ń ṣe láti 1998 mo ti wà lẹ́yìn ẹ̀ kó tó di pé mo tiẹ̀ wá dé ipò tí mo wà yìí tí ò bá nígbàgbọ́ nínú mi àwọn followers tí mo kó lẹ́yìn kí ló fẹ́ jèrè wọn lọ́jọ́ iwájú ìyẹn mi pé tó bá dọjọ́ iwájú nígbà tí ẹ bá gbá èmi sí ẹ̀gbẹ́ kan gbogbo àwọn tí wọ́n fi odidi ọdún ayé wọn sí láti sìn mí àwọn náà wọn nílé ìkankan nínú ẹgbẹ́ OPC ìdí nìyí tí mo fi pinnu láti kúrò nínú ẹgbẹ́ OPC Gani Adams ìyẹn ló mú kí n lọ join ẹgbẹ́ OPC New Era àwọn OPC New Era yìí náà àwọn náà ti wà pẹ̀lú Ààrẹ Gani Adams rí lórí ọ̀rọ̀ owó former president president Ebele Jonathan làwọn náà fi depart owó elépo yes pé owó dapati owó elépo pipeline ìgbà tí a lọ ṣe rally Jega must go ní ìlú Èkó nígbà yẹn so ó ní owó tí wọ́n san fún Ààrẹ Gani Adams wípé kábi ṣe rally yẹn wípé kí wọ́n fi kick against Jega wípé ó fẹ́ gbà bọ̀dì so Ebele Jonathan ní owó tó fún Ààrẹ Gani Adams lẹ́yìn tí ó hàn sí gbogbo ẹni tí ó jẹ́rú president wa báyìí Ààrẹ Sàdámù Arógundádé oníṣẹ́ èso wọn bàjẹ́ so pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ leaders nínú ẹgbẹ́ èyí tí Ààrẹ Gani Adams tó kùnà láti ná owó yẹn bí wọ́n ṣe dínkù náà so eléyìí ló mú ìbínú wá bí gbogbo wọn yìí ṣe kúrò lẹ́yìn ìbá Gani Adams nígbà yẹn lẹ́yìn tí òun sáwa táwa yìí bìlífù wípé èyí tí ààrẹ bá ń ṣe ẹ̀yìn ẹ̀ làwọn wà kó tó di pé ti tèmi náà wá délẹ̀ tèmi náà wá pinnu pé mi ò bá Ààrẹ Gani Adams mi ò bá ṣe mọ́ so eléyìí ló nídìí mi wá wò pé ok bí o tí ì fẹ́ kúrò ní OPC àti gbàngbà ẹgbẹ́ OPC ti pín sí méjì mẹ́ta tí má tẹ̀ sọ pé bí mo ṣe kúrò nínú ẹ̀yìn Gani Adams mi ò fẹ́ lọ sí ẹgbẹ́ pọ̀ tí wọ́n jẹ́ ẹgbẹ́ míì tí wọ́n lórúkọ míì ṣùgbọ́n mi ò fẹ́ kúrò nínú ẹgbẹ́ yẹn mo wá wò ó pé àwọn tí wọ́n kúrò lẹ́yìn Gani Adams tẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ wọn dàbí èso adémọ̀ràn yóò tó ti pẹ́ ó sàn jáńgẹ́lì táwọn ti bú rẹ̀ àwọn yẹn àtijọ́ mọ́ra wá ó gbọ́dọ̀ pé wọ́n kúrò àdìgbà táwọn náà ti rí gbàgbé ṣe fàmí fọ́ àwọn náà ti ń pè mí wípé ojú tèmi náà ti já o kí n mọ̀ bọ̀ kí n wá àwọn nídìí mi kí n wá jọ yẹn gbé àwọn tí n bá dẹ̀ jọ yẹn gbé àwọn promise mi pẹ̀lú akitiyan mi nípìnlẹ̀ Ọ̀yọ́ ẹ̀mí náà làwọn máa remain as a state chairman so ìdí nìyí tí èmi àti àwọn ìgbìmọ̀ mi because ìgbà tí mo kú ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì àwọn èèyàn tí wọ́n tẹ̀lé mi jáde. Yorùbá ló wí pé ìtẹ́lẹ̀ ìdí ẹni kì í rẹ́ni tì ẹni tó sọ̀rọ̀ yìí tó tú àwọn àṣírí wọ̀nyí gbogbo wa la mọ̀ gẹ́gẹ́ bí ipò tí wọ́n dì mú bí wọ́n ṣe introduce ara wọn wọ́n ṣe ṣe àfihàn ara wọn gbogbo wa la mọ̀ pé wọ́n á mọ̀ púpọ̀ nípa Gani Adams Ìbà Gani Adams torí náà ńkọ́ jọ̀wọ́ ohun tèmi kàn fẹ́ sọ bí àmọ̀ràn ni pé àwa Yorùbá jẹ́ kí a jáwọ́ nínú à ń jẹ ara wa lẹ́sẹ̀
à ń dìtẹ̀ ara wa. Ẹ má jẹ́ ká torí ohun tá a máa jẹ lónìí ká ba ọ̀la jẹ́. Ohun tí mò ń sọ yìí o kò ní ṣe pé mò ń gbèsè yẹn ẹnikẹ́ni o, rárá o, kò sẹ́ni tó jọ̀tá mi nínú àwọn méjèèjì o, àti olóyè Sunday Igboho àti Ìbà Gani Adams. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí gbogbo wa jọ jẹ́, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ṣẹra wa lọ́kan. Ohun tí mo mọ̀ ni pé ọkàn olóyè Sunday Igboho ó mọ́ sí gbogbo ènìyàn. Ìbà Gani Adams náà ẹ jọ̀ọ́ ẹ kí àwọn ọmọ yín ní, ẹ kí wọ́n nílò, ẹ bà wọ́n níwọ̀. Kọ́ yé sọ̀rọ̀ burúkú kò bá kún gbé sólè Sunday Igboho. Kọ́ má ta epo sí aṣọ àlà yín. Má jẹ́ kí wọ́n mú àbùkù bá yín. Ẹ jọ̀ọ́ yóò dára fún wa. Ilẹ̀ Yorùbá ò ní túká o. Ẹ jẹ́ á ṣera wa lọ́kan. Ìyà tó bá kọ sẹ́yìn náà ẹ jẹ́ á pàdé ní comment section. Yóò dára fún wa. Ètò ayé wa ò ní dojúrú. Láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.